Ṣé mo sọ fún ẹ? Láti kọ́ bí aago 5 tí a ti wà níbẹ̀. Bàbá ní ká wo táìmù ní sí àti wà ní past 8. Ọlọ́jọ́ kan tí mo wá sílẹ̀ mo wá látàárọ̀. Nǹkan bí 11 mo tó kúrò bí báyìí. Mo tún jí wá láàárọ̀ ọjọ́ kejì nǹkan bí aago 6 mi ò bá ń lé. Gẹ́yìn ò fẹ́ sanwó ẹ̀kún ẹni sẹ́ẹ̀. Gbogbo nǹkan tó ń sọ dùn. Mi ò like last statement to make it. Kò ní san kíni. Kò fẹ́ san kíni. Kí ló máa lóun jẹyó? Kí ló máa lóun mu yó? Ṣó gbéná sórí ni? Wọn ò tí ì bí dábẹ́ pé mi ò ní gbowó mi lọ́wọ́ ẹ̀ tí mo ṣàánú ẹ̀. Ṣé wọn bí tí mo ti rówó ni? Àwo wọn ò bí dábẹ́ á sanwó yẹn o. Á san ni. Where are you? I've been looking for you. Ó sọ fún mi pé ó wà tó wálé but I can't find you. You say you're restoring me but ó padà lẹ́yìn mi. Kí ló wá ṣe ní ibi tí mo ti rí ẹ lọ́jọ́ yìí? Sórí ibi tó mẹ́nu gbà yẹn. One annoying girl tó pé rẹ̀ lọ́rẹ̀ mi lè. Ó wá yáwó lọ́wọ́ mi. Ó dẹ̀ ṣàánú ẹ̀ ọdún mi tí ẹ̀ láìkí máa yáyọ̀ ìwé ìtò mo yá lówó. Mo yá lówó tán kó wá sanwó di wàhálà. A máa call girl yìí. A máa end call mi bí ẹni pé mò ń ní òun lára. Mo ti rò títí pé kí ni fẹ́ ṣe sọ̀rọ̀ mi yìí. Bàtọ́lọ̀ máa mú bẹ̀rẹ̀. Bí mo ṣe study Instagram page ẹ̀ ni o. Ibẹ̀ ni mo ti wá rí pé there is this particular address tó ti máa ń snap picture because address yẹn máa ń hàn ní background yẹn mo wá wà lọ síbẹ̀. Ilé ẹ̀ ibẹ̀ mo ti lọ block ẹ̀bẹ̀ kọ́kọ́ ló pàdé mi jọ yìí. Sọ àlọ́. Ìwọ náà wà ń kó báyìí. Báwo ni? Ọ̀rọ̀ iṣẹ́ ló ń sọ báyìí. No, tí ìdíyẹ kan lọ a kàn ń manage ni pé ọjọ́ tá a bá rí àárí èyí tá a bá dẹ̀ ti rí náà àárí torí pé láti bàtà ti kó school yẹn no tí ní iṣẹ́ kan pàtó tí mò ń ṣe. Ọ̀gá ọ̀ ìyàwó ẹ gbọ́dọ̀ wà understanding báwo ni ìyàwó àtàwọn ọmọ ìṣe wa ń kọ́. Adé ò fọ́ àdìsá máa rí ló fẹ́nu pè lọ́hùn lọ́hùn. Ṣé o mọ̀ pé obìnrin mo ti try ẹ̀ bí ẹ̀ẹ̀mejì kò work owó dẹ̀ lóbìnrin mọ̀ ọjọ́ a fẹ́ ra wig a fẹ́ ra bàtà a fẹ́ ra aṣọ o pè mí léde so tí o bá dẹ̀ ti ní owó tó fẹ́ fi bá àwọn obìnrin ṣe sí it's better kó ra fúnra ẹ̀ ní space because ìyàwó yẹn máa padà di ìyàwó níyàwó nítorí owó lóbìnrin mọ̀. I'm so sorry please mi mọ̀ pé bóyá eré ni ìbàtí má mi lọ síbẹ̀ àtọ̀. What about you? Ṣọ́kùnrin gidi kan wà ń ta mọ́ báyìí gbogbo ẹ̀yin ọkùnrin kan tiẹ̀ ti délẹ̀ tán so ó dẹ̀ mọ̀ mí ní ìtẹ̀lé wa gbọ́rọ̀ ọkùnrin kọ̀ọ̀kan sáyà. Gbogbo ọkùnrin òde wa rí bákan náà o àrí bákan náà wọ́n ló kọ́ ń wò bẹ́ẹ̀ ó mọ̀ pé àwọn Yorùbá sọ pé tá a bá ní ká díjú kẹ́ni búburú fi kọjá tẹ́nire náà máa fi kọjá èèyàn onímọ̀ o. Okay, so ọkùnrin gidi náà wà dábàá. Ò ní pẹ́ rí ẹni rẹ̀. Ọ̀tá fà sókè tọ̀run wọ̀ ọjọ́ ìdájọ́ bọ̀ lórí rẹ̀ ọjọ́ ẹ̀sìn ń bọ̀ lórí rẹ̀ ẹ má ṣe balẹ̀ ìwòsàn jẹ́ fún wa. Ilé ìwòsàn lápẹ́lẹ́ ìkílẹ̀ lẹ́yìn kú ilé ìwòsàn lápẹ́lẹ́ ìkíṣẹ́lẹ̀ àrùn. Where are you? I've been looking for you. Ó sọ fún mi pé ó wà tó wálé but I can't find you. You say you're restoring me but ó padà lẹ́yìn mi. Wọ́n ní igi tó dára kì í parí gbọ́. Ọba dúró tì mí o. Ọba dúró tì mí o. Where are you? I've been looking for you. Where have you been? Ó sọ fún mi pé ọba dúró tì mí. Bọ̀wọ́ padà lẹ́yìn mi wá.
Why they so was so carried away ben kí ló ṣẹlẹ̀? Well, èmi sọ fún Popsi tẹ́lẹ̀ pé mo fi wá sùn sọ́dọ̀ so I'm free. Or them first sùn ní alẹ́. First sọ́dọ̀. Ṣé ono jẹ́ kitchen? Mi fẹ́ dáná ibi ń pa mí. Let's go to the work. What do you want? Show up on the kitchen. First sọ́dọ̀. Àti kò falẹ̀. Ifá mi ló tún ti ń ṣe yìí o. Fọlárin wà ṣẹ́wọ̀n òde báyìí. Bọ̀wọ̀ padà lẹ́yìn bí wá. Farida, kí ló tẹ wá já wọlé báyìí? Kí ló ń ṣe mí báyìí? Wùmí. Níran. Gbàgbé. What's going on? Farida, please just take it easy. Ṣorí Níran yìí, ọkọ mi ni. He is my husband. Wùmí. Ó jọ breaking news. Ó tún sọ òyìnbó how? Ni. Wo bí Farida, má jẹ́ kí n parọ́ fún ẹ. Bó ṣe rí gẹ́lẹ́ ló ti gbọ́ yẹn. Yes, ìyàwó mi lélẹ́yìí. Ọmọ Wùmí tèmi nìkan. As you can see, kébì náà sọ òyìnbó torí wọn náà sọ òyìnbó nígbà tó wọlé. Ó ti lóyún fún mi. Oyún, èmi ni mo ṣe fún ara mi. Níran. Pẹ̀lú gbogbo nǹkan tí mo ti ṣe fún ẹ. Jọ̀ọ́ kí ló fẹ́ tí mi kì í ṣe fún ẹ ìwọ ọmọkùnrin? Why would you do this? Bí gbogbo inú ilé ìṣe wa, èmi ni mo gbà fún ẹ tí mo set everything up. Ó wá gbé ọ̀rẹ́ mi wá síbẹ̀. Ìwọ náà, ìwọ. Wùmí kì bá má jẹ́wọ́. Ìwọ tó pé every time tó bá ti wá gba owó lọ́wọ́ mi, mi kì í béèrè mọ́. Ó wá. Lúná oníwọ̀ ló ṣe kí ni ló gbalé. Bọ́ mo lè rántí pé bọ́yọ́ orúkọ ẹ wà nínú rìsíìtì ilé yìí nígbà tí mo lọ sanwó. Àti ń pè ní sùúrù, ó sọ pé ó yá mi lówó. Jọ̀ọ́ nítorí Ọlọ́run má bínú. Ṣé mo sọ fún ẹ pé mo yáwó lọ́wọ́ yàn? Ta ló mọ̀ gbà tó yá mi lówó? Ṣé wọ́n ṣe grooming post ni àbí kí ló ṣẹlẹ̀? Àbí microphone. Má disturb wa o. Jọ̀ọ́ nǹkan tó fẹ́ gbọ́ ló ti gbọ́ yẹn. Tó bá dẹ̀ rí nǹkan ṣe sí wọn ló mọ̀. Ọkọ mi. Èmi Wùmí. Ẹ máa lè o. Ẹ̀yin èèyàn yìí máa burú o. A ṣe lóòótọ́ ni wípé ẹja lẹja ń jẹ nínú ìbú. Ẹyẹlẹyẹ ń jẹ lójú ọ̀run. Ẹran lẹran ń jẹ nínú igbó. Ẹ̀yin èèyàn yìí, ẹ wá ń jẹ èèyàn, ẹ fi ń jẹ èèyàn. Ẹ̀ẹ́dẹ̀ rántí àtúbọ̀tán yín. Madam Dio Fagunwa, ẹ ṣé gan. Ẹ bá tilẹ̀kùn tẹ́ bá lọ. Wùmí! Níwọ! Fi wọ́n lè já máa lọ fún wọn. Ẹ kó mi ti ń jẹ́ ìgbà ẹ̀rọ akókìní lọ. Ẹ kó kíní lọ. Tó bá súnmọ́ mi máa jìyà gan. Tó bá súnmọ́ mi. Ẹ ṣé. Ògbó Farida ló máa rò kó bá ṣe. Tó bá súnmọ́ mi ni mo sọ fún ẹ, ó máa jẹ́ dẹ́dẹ́ ìyà. Nuisance. Ẹ má tún jẹ ẹrẹ́sẹ̀ yín bímọ. Ó jẹ́ Onílé ìdíjọ́ ti wá gbà sí ní ẹ̀. Sórí bó ti wà yẹn, Farida máa rò kó nífẹ̀ẹ́ òun ni ò játa rẹ̀ ló ń gbé o. Kò lè rí jẹ́ Kò lè mọ̀ pé kò jọ. Ó jọ mi. Mi ti ẹ̀fà mi ìjáde mọ́. Mo fún ẹ lẹ́nu, mi ìlú ẹni wẹ̀ mọ́. Àbí kí ló fi? Oh my God. Kí ló ṣẹlẹ̀ tí girlfriend ò tí dé by this time? Time ń lọ náà kòkò lọ wá dá wa jókòó síbí báyìí for no reason. Àbúrò rí láti ẹ̀kọ́ tá a ti jókòó síbí báyìí. Ẹ wọ ẹ ní sùúrù fún ó lè busy. Ẹ mọ̀ ọ̀rọ̀ ẹ̀ bó ṣe wà yẹn. Time ti lọ náà. Ẹ ní sùúrù rẹ̀. Ẹ kó ti dé. Ẹ̀yin ọ̀rẹ́ mi, mo mọ̀ pé ti máa bínú sí mi, ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi.
ọ̀rọ̀ lórí preparation party náà ni. gbogbo àwọn nǹkan tí mo need fún party náà ni mo lọ ń get kalẹ̀ ṣùgbọ́n má bínú. àti ẹ lè bínú sí ẹ àti mẹ́kú wá sí party by 5 and 6 nìyí òun ló ti ṣe make up ló ti party ò dẹ̀ ti dé. you know me na always say. ẹ wo tí ẹ ń sọ ti ẹ kàn mí kí ni next plan kí ló fẹ́ ṣe. That's right. The next agenda ni wípé sherry party ta fẹ́ ṣe yìí gbogbo wa gbọ́dọ̀ mọ ọkọ wa ni o èmi ò fẹ́ kẹ́nìbọ̀dì mú boyfriend wa o ọkọ wa ni mo ní ká mú wa o. ṣé ó tán nǹkan tí mo sọ fún yín látàárọ̀ nìyẹn ṣé ẹ ti fẹ́ nu ayín gbọ́ lẹ́nu yín sìn pé Fọlúkà kò mọ́kọ ẹ̀ wá. ẹ jọ kí ló ń ṣẹlẹ̀ bí báyìí ṣé ìdìbò tútù bọ́kọ ẹ̀jà wá ó bájà ò bájà o ìwọ ló mọ bó ṣe máa bẹ́ o ìwọ ló mọ nǹkan tó máa fún nǹkan tó bá fẹ́ ni kò fún ó gbọ́dọ̀ wá pàtí eléyìí o èmi ti jẹ́ kó mọ̀ bẹ́ẹ̀ yẹn. ẹ lè understand mi èmi mọ bóyá ń ṣe mọ nǹkan tó ń ṣẹlẹ̀ bọ́ mo ti gbọ́ yín. ilé tó ti ṣe àdá fún ẹ̀dá ó yẹ já wọlé má bínú wá jẹ́ You say you're sorry, me, but padà lẹ́yìn mi. Wọ́n ní igi tó dára kì í parí gbọ́. Ọba dúró. ká ṣáà máa dúpẹ́. ikú tó bá fẹ́ pani tó bá ṣí ni ní fìlà lọ ọpẹ́ ni ká máa dà. ó yá sọ fún mi tábà wá síbí ìbà ilé nìkan ṣá máa mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ni. a ní mọ̀ náà o ìwádìí ti ná gbogbo nǹkan ẹ̀ wá ti kó gbogbo nǹkan tó ní pátápátá wá ti kó fún. ó yẹ kó máa dúpẹ́ fọlọ́run ni wo ọ̀rọ̀ ẹ tọpẹ́ ẹkún kọ́ ló máa ṣe. ó yá sọ fún mi tó bá rìn tó bá sọ gbogbo nǹkan tá à ń sọ yìí nù nǹkan ṣó máa para ẹ ni ó ò ní para ẹ náà. ṣorí mi ò láì bó ṣe ń sunkún yìí o. Mike. mo understand feelings ẹ ṣorí èyí tó máa bá ẹ kalẹ̀ ọkọ gidi tó máa dúró bí ẹ̀gbọ́n tó máa dúró bí àbúrò tó máa dúró bí ìyá tó máa dúró bí bàbá òun ló lọ́ọ́ máa bá mi ṣe fún ẹ. jẹ́ kí Mike máa lọ ń lo ẹ o jẹ́ kó máa lọ ń lo ẹ o bó tẹ̀ ṣe ń ṣe igan òun jẹ́ kẹ́rù máa bà mí. ṣé o máa bọ́lẹ̀ kí n wá drive? stop ẹ̀ náà o ní láti máa sunkún báyìí. ó sọ fún mi pé òun àjọ wọlé bọ̀ I can't find you. Mike. You say you're sorry, me, but padà lẹ́yìn mi. ó yá bọ́lẹ̀ Wọ́n ní jẹ́ kí ibi wá tó drive. dára. Bọ́lárẹ̀wá kí ló ṣẹlẹ̀ tí o máa ń avoid mi láti jọjọ yìí ṣé mi ò dá lọ́mọbìnrin tó nìyí because ọ̀rọ̀ ẹ kò yé mi àbí o ti lọ yẹ̀wò bí kan sọ fún ẹ pé ìràwọ̀ mi àti ẹ kò bára mu ni because bó ṣe ń ṣe fún mi láti jọ èmi ò láìkè ó máa avoid mi kó dé dá ó dé mọ̀ pé mo nífẹ̀ẹ́ bọ̀ bóyá máa ń ṣe yìí ó máa ń jẹ́ kí ó bá mi lọ́kàn jẹ́ ń gbà mí because ó ti dé góńgó ẹ̀mí mi bí mo ṣe ra wáyé. gbogbo nǹkan tó sọ ló yé mi pátápátá first of all tó bá yẹ kó mo lọ yẹ nǹkan kan wò níbi kankan tó sọ pé ìràwọ̀ mi àti ò bára wa mu ò ní wọnú ilé yìí mọ́ dèpòdépò kò máa ní any opportunity láti ti bá mi sọ̀rọ̀ yébi kó máa béèrè pé bóyá ìràwọ̀ wa ó bára wa mu àbí kò bára wa mu so ìràwọ̀ wa bára wa mu ọmọbìnrin díẹ̀ ni ẹ́ for me láti máa avoid ẹ pé bóyá ká má ti ṣe kankan tí ò ń sọ̀rọ̀ nípa ẹ̀ mo understand ẹ but ṣé o mọ̀ wípé ìhòòhò obìnrin òun ní obìnrin ṣá so ibi tí mò ń try láti ṣe gbogbo kíni mo protect ẹ ni mo fẹ́ kí love wa kó deep mo fẹ́ ká jọ ní àjọṣepọ̀ tó pẹ́pẹ́pẹ́ tó rá àwọn dáàdì wa wọ́n jẹ́ ká mọ̀ wípé oúnjẹ tí èèyàn bá máa jẹ kalẹ̀ èèyàn kì í yin jẹ gbàtó tí mo pọ̀ oúnjẹ ni ìwọ ní tèmi èmi ní tiẹ̀ àjọ máa wà fúnra wa títí dání kí ló dé ta wá ń rush gbogbo the last gbogbo nǹkan tó kù tó fẹ́ lò nílé ayé ẹ̀ lẹ́yìn tèmi àti ẹ bá ti ṣe wedding tán ṣebí inú ilé mi ló ti máa lò ìwé mímọ́ ní muslim àti ìwé mímọ́ ní kristẹni wọ́n jẹ́ ká mọ̀ pé ìyàwó téèyàn bá ti so igi àbí kéèyàn ṣe wedding fún kò yẹ kẹ́ tí bàbá rẹ̀ àyànjọ ní nǹkan papọ̀ so mi wá wò pé ká kó fi gbogbo ẹ̀ sí alẹ́ ọjọ́ wedding kó dàbí tàwọn ayé àtijọ́ tó máa rẹrù sórí tó máa ṣe bẹ́ẹ̀ tó máa kọrin lọ sílé ìyàwó yẹn ọ̀rọ̀ ní ayé òsì iná dẹ̀ rí tí mo ṣe wà tó bá dọjọ́ yẹn ó máa níyìn. ṣé òun wá ìná kí ló ń sọ ṣé virgin ni mí ni ọ̀rọ̀ ẹ ó fọ́nì gan-an ṣé igi ni mò ń kì síbẹ̀ látijọ́ yìí ni àbí ọ̀rọ̀ ẹ kò yé mi wo ara tèmi ò ń ṣòkúta o
because mo ti gbìyànjú látijọ́ yìí mo gbìyànjú fún ẹ o mo gbìyànjú gidi gan. Adu mo ti gbọ́ tiẹ̀ ìwọ náà ṣàmọ̀ pé èmi náà kì í ṣòkòbó gẹ́gẹ́ bí nǹkan tó sọ máa wọrí èmi àti ẹnì kò síbi tá a sọ láti ọ̀tún tí wọ́n wá síbi ìṣó pàdé èèyàn kọ̀ọ̀kan rẹ ni àbí èèyàn kọ̀ọ̀kan pẹ̀lú orí fóònù pé àwọn ni girlfriend mi ìwọ náà ò dé receive strange call kankan láti ìgbà tó ti ń wá síbi so mo mọ̀ pé ó nífẹ̀ẹ́ mi ọmọ kan tó ṣẹlẹ̀ sórí mi ò dẹ̀ kí n ṣẹ̀nà rírọ̀ bọ́ ní lọ́kọ̀ wípé ó lè má jọjọ wedding kankan ó lè jẹ́ before wedding ó lè wáyé lẹ́nu ó lè wáyé lọ́la anytime ló lè wáyé tí n bá ra ẹ mú mi kì í ṣe ẹran rírọ̀ o Adùn. wáyé kí ló dé tó ṣe wá ń take time láti jọjọ rá mi mú jẹ́ ká wọlé nísìnyí ká lọ ṣe kó ta fẹ́ ṣe kí n mọ̀ pé ọkùnrin lọkọ mi because ọ̀rẹ́ mo wà surprise because everybody láì ṣòkòbó. mo mọ̀ pé òun ṣòkòbó nǹkan tó mò ń wò náà nìyẹn gbà because mo máa ń rí bí tí bá ra kọjá lọ lẹ́gbẹ̀ẹ́ gan báyìí mo máa ń rí bí kíní ẹ̀ ṣe máa ń like bọ̀ ọgbọ́n owó tó ń bá mi lò yìí báyìí mi ò láìpẹ́. kò sí problem nǹkan tó máa ṣẹlẹ̀ lélẹ̀ mi ti gbọ́ tiẹ̀ àká fi sí bá ṣe fi sí ẹ̀ ó máa wáyé but nǹkan tí mo ń tẹ̀ láti sọ fún ẹ ni pé ọjọ́ wedding yẹn gangan ló máa gbáyìn jù alẹ́ ọjọ́ wedding alẹ́ rẹ̀bẹ̀ alẹ́ téèyàn ní tó jẹ́ pé inú yẹn kọ́ máa dùn tí inú wọn gan máa dùn tó máa bó sí táwọn ọ̀rẹ́ máa béèrè pé kí ló ṣẹlẹ̀ ó funny I love you I love you jẹ́ ká ṣèǹjẹ́ tọ́pìkì yẹn báyìí nígbà tí o ti mọ inú mi tèmi náà dẹ̀ ti mọ inú ẹ̀ ta dẹ̀ ti jọ ní agreement láàrin ara wa báyìí nǹkan tí mi wò pé yẹ ká ṣe é sí ni pé yẹ ká jáde ká lọ flex níbo ni kí n gbé ẹ ṣé Shoprite ló fẹ́ I mean just mention it any eatery bóyá sọ ni tó fẹ́ jáde ṣé wàá yẹ sí sinimá. Where are you? I've been looking for you. Ó sọ fún mi pé òun àtọ́ wálé but I can't find you. You say you're restoring me bọ́ padà lẹ́yìn mi. Wọ́n ní igi tó dára kì í parí gbọ́. Ọba dúró tì mí o. Adùn Olúwa báwo? Pẹ̀lẹ́ ọmọ dáadáa. Mo fẹ́ dọ́dọ̀ Honorable Láolú. Mo fẹ́ sáré lọ rí fún nǹkan kan kò yẹ. Àmàlà ni mo fẹ́ lálẹ́ yìí o. Bá mi ṣe dáadáa kó make sense. God bless you. Adùn kí ló ṣẹlẹ̀? Ṣé kò sí? Májá wà. Mo ń sọ̀rọ̀ ó jẹ́ kó sọ anything. Kí ló dé? Ṣé kò sí nǹkan? Ó mọ̀ pé mi fọ̀rọ̀ ẹ ṣeré wá and I'm talking to you. What happened? Ó kàn ń ṣe bákanbàkan lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ni ẹ̀dẹ̀ mo rọ́mọ tẹ́ ẹ ní pé mi ò ń ṣe ọmọ kébékébé pé màá máa ṣe lè ṣe so gbogbo ẹ̀ ó kàn jẹ́ kó sú mi ni. Ọmọ pé Bọ́lárìnwá tó ń sọ ẹ̀ náà ṣọmọ bẹ́ẹ̀ ìwọ náà ló rí tó mú wa mọ́ra pé dáadé ẹ̀ lè pọ̀ mọ́ dáadáa ni tó bá wá rí báyìí bá mi pè pé kò ní kó yọjú sí dáadé pé dáadé ẹ̀ fẹ́ rí má sọ fún anything ju pé mo fẹ́ rí ó yẹ wọ́n ní tí ò bá nídìí obìnrin ò jẹ́ kó mọ́ lò ó ní reason ọmọ dáadáa lọmọ Bọ́lárìnwá tó fi lè wúrú wà bẹ́ẹ̀ bóyá wọ́n ló ṣẹ́ o àbóhùn ló ṣẹ́ mi ì fẹ́ dájọ́ má ṣàṣọ kọ́kọ́ fún má fún lára bóyá o sọ̀rọ̀ fún mi gan sọ pé kó yọjú sí mi tó bá ta bá ríra gbogbo àníyànjú Ọlọ́run àdúró tiẹ̀ God bless you. Where are you? I've been looking for you. Ó sọ fún mi pé òun àtọ́ wálé but I can't find you. You say you're restoring me bọ́ padà lẹ́yìn mi. Wọ́n ní igi tó dára kì í parí gbọ́. Ọba dúró tì mí o. Tell your phone is ringing. Okay. Yàrá sí ọlọ́kọ̀ tó ń ṣe látàárọ̀. Ẹ wò ẹ fi mílẹ̀. Girlfriend mi. Hello? Girlfriend mi. Báwo ni? Ṣó ti bá mi rí ìrìn ẹni? Mi fẹ́ 32 inches o mi lágbára 32 inches.
16 lájọ sọ now. Tó bá ti bá mi 16 gbà yẹn mi lè wá 32 yẹn. Ó yẹn lọ fà o. Kò sí wàhálà tó bá ti rí. Mo láka number ó ní. Ó ti like owó jù. All right. Ó ṣe now. Ó ṣe bẹ́ẹ̀ mi. Talk to you later. Kẹ́mi, ìwà àtàwọn onírun ẹ̀ ṣá. Ọlọ́run á ṣàánú ẹ̀ ṣá. Ṣọdẹ ṣọ́ ìpé ẹ̀sì lẹ́ni ẹ̀ ń tàṣà. Ó ń tọrọ gidi ò ṣé ìwọ náà rí àwọn ẹrù tèmi náà máa ń gbé sí. Mo ti ra náà lédè ẹ̀rín náà. Tí wàá mi rẹ̀ gẹ́ẹ̀tì ọ̀dọ́ ìlú tí wàá mi ra ní tí mo ti Ó gùdò àwọn ẹnu gidi ló máa ń tà. Adùn. Madam. Ó ti ní madam. Jọ níbo ni wà tí boyfriend ẹ̀ bọ́rọ̀ yìí dé báyìí? Well, ọkùnrin tí ń bá wa yanjú ẹ̀ because láti bàtí dáàdì mi ti pè é so dáàdì pọ́pùsì ti bá a sọ̀rọ̀ so ó ti ń change àmọ́ tí ń rí changes nínú ẹ̀ but very soon ṣàmọ̀ pé everything máa wà okay. Changes there but it's not that pé ó ti ṣe nǹkan tí mo fẹ́ náà o but kò ní ṣe nǹkan tí mo fẹ́ but ọkàn like àti ń settle but I'm telling you everything very soon ṣàlẹ́ náà rí. Ọlọ́run ṣe òní á jẹ́ pé wedding ti dé ní ẹ̀ka lọ máa máṣọ lókun nìyẹn. Bẹ́ẹ̀ tí ń rí àwọn event plan. Èmi nìyẹn o. You can't wait fún kíni. Èmi ni best lady ọjọ́ yìí. Lórí wedding tẹ́lẹ̀ tí ì ṣó. Àbí ìnà ọ̀rẹ́ mi sọ fún un. Wedding tí ì ṣó. Ìgbà wọn gbogbo yín go best. Ẹ ti plan ṣe ti ṣe tán. Ẹ ti plan wedding tán. Wedding tẹ́lẹ̀ tí ì ṣó bóyá ó máa ṣẹlẹ̀ àbí kò ní ṣẹlẹ̀. A máa ṣe ṣé bọ́lá ìwà tó sì kí wọ́n gbọ́ ṣé lákìbò tó ní ẹ̀yìn. Lákìbò tó ti bá o ṣóun wáyé gbà. Wo báwo rí ojú ẹ̀ ló máa ṣe. Mo ti gbọ́ kò sí wàhálà. Ojú ẹ̀ ló máa ṣe kí ojú mi ló máa ṣe. Àti ẹ̀ ti ṣe wedding eléyìí náà. Ó ti ṣe. Èmi náà sọ pé mi ò sí bẹ́ẹ̀. Èmi náà gba aṣọ ẹbí tèmi kò sí wàhálà. Ọ̀rẹ́ mi. Báwo rí etí bó ṣe wà yẹn a ti máa fún ẹ. Bó ṣe máa dá fún náà ni mò ń wà. Tẹ́lẹ̀ ẹ̀ báyìí màá ní kó ránṣẹ́ kó má bà ẹ́. Ó dáná o. Àwọn máa dúró dọjọ́ yẹn. Oúnjẹ ti jẹ́ sáyẹn oúnjẹ mi jọ. Má fi ọjà o. Má fi ọjà o. Where are you? I've been looking for you. Ó sọ fún mi pé òun wà tó wálé bọ̀ wá ká. Mo ti wá ń ta nsìn, mo wá ń ta. Ibo lẹ sọ pé wà? Not at all now. Tí dé junction ọ̀dọ̀ mi. Ṣorí ibi tẹ́ sọ pé wà yẹn, you turn to your left, then the next street by your right. Then you come straight. Oh yeah, party ti bẹ̀rẹ̀ o. In fact, a ti fẹ́ parí party gan báyìí. Auntie Farida. All right. Ẹ ká sẹ́kù náà wé ni. Auntie Farida, this is Bọ́lárìnwá, my friend. Bọ́lárìnwá, this is Auntie Farida, ọmọ ọlọ́jọ́ òbí ẹ̀yìn. Where are you? I've been looking for you. Ó sọ fún mi pé òun wà tó wálé but I can't find you. You say you're sorry. Máa rí pé gbogbo alájọ wá rí ní Dubai. Ọ̀rọ̀ lórí ọ̀rẹ́ mi ni. Ẹjọ́ tó bá lọ́nà tí ọ̀rẹ́ wa fi bóyá ó ti ṣẹ̀yìn àbó ti ṣe nǹkan kan tí ò dáa. A mọ̀ pé òun náà lágídí o. Òun náà ń ṣẹlẹ̀ rírọ̀ bẹ́ẹ̀ yẹn. Àmọ́ tó bá lọ́nà tó yẹ pé ó ti ṣẹ̀yìn ẹjọ́ ẹ sọ fún un. A lè mọ ọ̀nà tó máa fi bẹ̀ yín. Because silent treatment yìí is unfair to her ẹjọ́. I don't understand. Ẹjọ́ tó bá ní ẹ̀ṣẹ̀ kankan tó ti ẹ̀ṣẹ̀ yín ẹ bá wa dáríjì. Àwọn àgbà náà ló sọ yín pé tọmọdé bá ti mọ ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀. Kò ní pẹ́ lórí ìkúnlẹ̀. Ó máa ṣe ọ̀rẹ́ mi o because ọ̀rẹ́ ìtẹ̀ tí wá sí mi because mo ti nírọ̀wẹ̀ ní kọ́kọ́ mo bẹ̀rẹ̀ lọ́yẹ̀ mi bàbá kọ́ tó bá ṣẹlẹ̀ kó sọ fún mi but still ẹ̀tí náà kò sọ anything. Every time tí mo bá ń bí báyìí kò ní sọ̀rọ̀ á kàn sọ fún mi pé kò sí kọ̀kọ̀ òun lélẹ̀ bí àtẹ̀bá mi bí ikọ̀ tí mo bá ṣe fún kókó sọ fún ẹ̀tẹ̀ bá jọ ọ̀rẹ́ mi òkúkú ní farapamọ́ fún ẹ̀tẹ̀ bá máa sín mi ní nǹkan tí mo fi ń bò fún yín láti jọjọ́ ẹ̀. Ìfẹ́ yé mi náà àbí o gbọ́n pé nǹkan kan wà àwọn àtọ̀ ìyàwó ẹ̀ jà. Okay. Mo yẹn sọ gan báyìí mo wà surprise like seriously. Ó ń yé èmi náà lẹ́nu lọ́sì. Mi rò pé ó ti ẹgbẹ́ mi tó lè fi ṣe ẹ̀ka. Ẹ má jẹ́ ká gbogbo lọ sí olówó. Nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀ èmi àti àjà kò lè sí nǹkan kan láàrin wa. Wá kọ bó ṣe wà yìí kò kọ understand mi ni. Bàbá òun ṣe ti understand mi yẹn èmi understand yẹn but nǹkan tó ń fẹ́ yẹn
with time little time you see everything ma wa okay. Every time with time ṣé mi ìgbìyànjú tó ní kí ló ń bá mi sọ. mi bàbá sọ wípé fún ẹ little time every time ẹ wo kò sí àwọn kankan nídìí ẹ̀ pàmò because bí màtí Bọ́lárin aṣọ wà yìí láti ọdún tàtijọ́ Bọ́lárin ò ṣì ń láṣọ wò ó bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò fi ọwọ́ kàn mí báyìí rí ṣe bóun lè lé ẹ bá mi bí. Are you joking? Ó ti sú mi láti ọjọ́ láì ara tèmi gan ṣòkúta mi ò ń ṣe gì. Are you joking? Mi ò sure pé Bọ́lárin wà wà òkè o. Bọ́lárin wà wẹ́ àìnú. Bọ́lárin wà tó yẹ pé kò sí plate tí ó lè là. Bọ́lárin wà náà sharp shooter. Ṣé wọn ò dẹ̀ ti pààrọ̀ bọ̀bọ̀ yìí báyìí? Bí o kò yẹ wọ́n pààrọ̀ ẹ̀ wọ́n ti change engine ẹ̀ gan. Bí junction tá a wà yìí, wọ́n ò pààrọ̀ mi, èmi gẹ̀lẹ́ mi, wọ́n ò ní fẹ́ lómi ṣe mi, gbogbo yín lẹ́mọ̀ mi ò ṣe rí. Bó ṣe wà yìí, wọ́n ní try láti fún ní respect mi. Bí obìnrin náà ń wo yìí, mo ń jẹ́ kó mọ̀ time without number ni mo ti ń sọ fún yín pé ihò obìnrin ni ihò obìnrin. Mo dẹ̀ ń fẹ́ pé gbogbo kọ́ta fẹ́ ṣe yìí ìwé mímọ́ lọ́tún àti ìwé mímọ́ lọ́sì àtàwọn bàbá wa wọ́n jẹ́ ká mọ̀ wípé ìgbéyàwó ọjọ́ alẹ́ ìgbéyàwó lèyẹn máa ń ṣe gbogbo orúkọ bẹ́ẹ̀ àmọ́ ní ìsìn tó tètè wá sọ síta yìí mo máa wá solution sí ẹ máa wọlé. Bro ó ń rí bákan lára ni you mean lásìgbà tí wà á ti for years but àjọ máa ń lọ club náà. Of course. Tó kálukú máa gba room tá a máa wà papọ̀. How come? So ẹ kàn jọ ń sùn, ẹ kàn jọ ń jí lásán ni. I don't understand. Bọ́lárin wà tèmi dé mọ̀. Sharp shooter. Àjọ̀lá. Ṣé àkókò kan sí kíkọ? No, tó bá lẹ́sẹ̀ kan tó ṣe jẹ́ ká mọ̀. Kí ló dé gan? Kí ló ṣẹlẹ̀ gangan? Alára òrò òun, ẹ ló kó èso ọdún ẹ̀kọ́ ẹ̀wò. Bí oyin fẹ́ ṣe kọ́ mi kò yí padà. Ẹ jọ tó lọ́rùn. Mi ò tí ní time fún gbogbo wọ́n fọwọ́ kànyàn wọ́n kiss wọ́n mi ò tí ní time fún báyìí tó bá lè ti mọ̀ wípé kò pé òun kó fi mí sílẹ̀ kó lọ wá ẹni tó bá pè ẹ jọ torí Ọlọ́run ẹ mọ̀ mi o. Ó sọ fún mi pé iná ju ẹ lábẹ́ aṣọ tó yìí. Ẹ mọ̀ tó máa ṣẹlẹ̀ sí ẹ mọ̀ tó ṣẹlẹ̀ mo really appreciate lọ mo appreciate lọ o ní bínú mẹ́ta ọmọ tó máa fún wa máa pè é nírọ̀lẹ́ bẹ̀yẹn máa lọ́ntì ẹ jẹ́ kó wọ́n ní tígí bá kàn á bára wọn sọ̀rọ̀. Ẹ bára yín sọ̀rọ̀ o. Ẹ bára yín sọ̀rọ̀. Ẹ bá mi bá sọ̀rọ̀ mi tó ti máa ń gbọ́ ni. Ẹ bá mi bá sọ̀rọ̀ gidi gan. Because ó ti sú mi. Wo gan, mo ní láti rí ẹ. Alọ́rọ̀. Ẹ wo dàbọ̀ sá o. Ó dà. Ẹ ṣe náà. Báwo ọ̀rọ̀ yín báyìí? No. Bọ́lárin wà. Kí ló ṣe Bọ́lárin wà? No. Tábà ní ká gbé sí làákàyè fúnra wa láàrin àwa n tó ń ṣẹlẹ̀ yóò normal. Ṣé ní gbogbo nǹkan tí gbogbo yín máa ń ṣe tẹ́yìn ò mọ̀ nìyẹn? Ẹ mọ̀ pé táwọn ọmọbìnrin bá ti ṣe báyìí bó ṣe máa ń ṣe olóṣó káàkiri nìyẹn. Ṣé dandan ni kí n ṣe kó tó dé ìjọ òwe? Ìwọ ló fa iye olóṣó lẹ̀ báyìí. Ẹ ṣe. Bọ̀bọ̀ yìí kí ló ń sọ tó dùn lẹ́nu ẹ̀ náà? Ṣé ògbọ́n kan táwọn Yorùbá sọ pé wọ́n fi ń ṣọ́kọ obìnrin? Àbí? Owó àdúgbò. Mo ti gbọ́. Má wọrí. Gbogbo tí wọ́n sọ yẹn ó ti yé mi. Ṣé ká ṣe yìí tọ́pìkì? Ṣé a fẹ́ mú nǹkan àbí àwọn nǹkan ṣé tó ní nǹkan tá a ṣe wà bí rí? Nǹkan tá à ń sọ yóò tà. Wá bí tiẹ̀. Sọ fún mi pé òun àtọwálé but I can't find you. You say you're resigning. Ẹ wo bó ṣe lọ yẹn ká kàn máa dúpẹ́ ni o because ọ̀nà náà kò straight o gbogbo ẹ̀ kàn rí bákan but everywhere business door everywhere. lọ́hùn gan yàtọ̀ sí ìlú tiwa ń bí gbogbo ẹ̀ náà rọ mọ́ra wọn. SOJ. Bàbá ó wà ó. Direct. Direct autos. Wàá ṣeré. Gbogbo ilẹ̀ mọ̀ pé 150 la fẹ́ kó wọlé. Yes, I know. But bí nǹkan ṣe rí ń sìn 150 yẹn Wàsíù ló sì kọ́kọ́ máa wọlé lọ́la. Cars. Farabalẹ̀ fún mi. Okay. Wàsíù ló máa wọlé lọ́la. Mi fẹ́ ká gíw ló fẹ́ jẹ́ kí n narrate ẹ̀kẹ́ ẹ gbọ́ dáadáa o. Okay, I'm allergic. Ẹ̀yin kan kọ́ mi. Ìyá wa. Ẹ kú jókòó. God bless you. Bọ̀ ẹ wò ká má parọ́ ká má jalè. Gbogbo ilé look take away o. Kó gbogbo wa lọ. Máa take my way. Wọ́n jọ ń bí o, ọ̀pọ̀ ẹ̀ wà ń bí o. No, not to that extent. You know what? Oúnjẹ yín ti wà nínú kitchen. Ó yẹ kẹ́ ti máa perceive aroma yẹn, àbí? Am I right? So very soon I'll join you guys.
ẹ make ara yín comfort. Ẹ enjoy ara yín bó ṣe wù yín. God bless you. Ẹ̀yin bàbá ọkọ mi, envelope mi ẹ jẹ́ kó. Ó máa gbé bẹ́ẹ̀. Wọ́n kọ́ ló máa ń béèrè lọ́wọ́ ká tó ṣe. Okay, mo ní kí n rán yín létí this. Má bẹ̀rẹ̀ ràn wá létí àná. Yeah, it's a problem. Okay, I trust you guys. Ẹ take care ara yín. Ẹ wo, ẹ má jẹ́ kí ìrònú bó ṣe ń lọ kó dọ̀ spirit wa. Kí ni ká mú? Ká kàn ṣeré díẹ̀. Ta ló ń ronú jàre? Kò sẹ́ni tí kò sẹ́. No, ṣé mi ni mo fẹ́ máa ronú? Everybody, no, just má parọ́, èmi ronú tèmi. Ṣé sùúrù. Okay. Ṣé sùúrù. SOJ. O mọ̀ mi. Okay. I am BJ. I know. Ayédèmọ̀. I know you. Níbi tá a bá dé yìí 150 ló ń bọ̀. Okay. Wàásù ti wọlé. Wàá ṣeré. Tó bá dẹ̀ ti ń wọlé, ìwọ máa kó 30. Okay. Just for this time. I'm with you. O máa kó 10 ìyẹn direct o máa kó 10. 10 tó kù yẹn mo kàn fẹ́ bí disguise torí nǹkan tó wà nílẹ̀ máa fi yẹn display fún bí ọ̀sẹ̀ kan ká tó mọ kí la fẹ́ ṣe so by then àwọn tó kù ti máa wọlé ìyẹn lórí ti business. I understand you. O ti understand so that mali báwo ni ẹ kú ọjọ́ mẹ́ta ẹ pẹ̀lẹ́ kí ni ọmọ yìí ṣì ń ṣe ní. ni òṣà lè burú kéèyàn lè fẹ́ kún pàdé àbí ẹ̀yin ọ̀rẹ́ mi. Ó ní ọ̀rẹ́ kan tán jọ ó ṣe lè ṣàlàyé ọ̀rọ̀ kí lorúkọ ọmọbọlẹ́jọ́ ń ṣeré àní kí lorúkọ ẹ̀ ó ná ní àwọ̀ mo dẹ̀ sẹ́tù ẹ̀ kí ni kí n ṣe mi ṣáà lè fi pa fún ọkọ. I cannot choose for her. SOJ, okay? Stop behaving like a pastor. Stop thinking like a pastor. You are too pastoral. Okay. You are too pastoral, for God's sake. Nǹkan ṣẹlẹ̀. No. Direct. Nǹkan ṣẹlẹ̀. O gbé ìgbésẹ̀ tó tọ́. See, let me tell you this. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó wà ń tà ń sìn ni wọn ò fẹ́ gbọ́ bùkátà mọ́. SOJ, and ṣe baby now. My dear. Má wọlé dìde ntẹ máa lọ ntẹ àárẹ ẹka tó lọ. A máa rí ẹ yé máa hùwà bíi pásítọ̀. Ọkùnrin ò fẹ́ gbọ́ bùkátà mọ́. That is one of the reasons why marriages are failing. Ṣáàbù òde lówó láti ìkó ìbàwọ̀ ọkọ ọmọ wa ní. What are you doing this? Ó yá ẹ má bínú kéde ká ṣì gan. Bí ọkọ ẹ̀. Fún lówó. Ọ̀rẹ́. Mo bọ̀. Fún ọkọ ẹ̀ lówó. Tí ò bá tó káwa náà fún lówó. Ìdùnnú wa ní káwọn ọmọ wa get married happy. Kọ́kẹ́ mi ni pé ká establish ọkọ ẹ̀ àbí. Yes, kó lè máa gbọ́ bùkátà ìyàwó ẹ̀. Owó ọbẹ̀ ló máa ń dìjà. Ó ti yé mi. Owó ọbẹ̀ ni problem. Ó ti yé mi, kò sí wàhálà. Those boys are not responsible. Àá ṣe bẹ́ẹ̀ sọ. Come on, stop being pastoral. I'm sorry, let's do it now. Let's back to business. Yeah, mẹ́wàá ni máa rí fún direct and I will give you 30. Excuse me, ọ̀rẹ́. Ọ̀rẹ́ stop tẹ́ni yẹn jàre, o sọ́lẹ̀ kan náà mo wù ẹ́, o dẹ̀ tún repeat again. Kí ló ṣẹlẹ̀ o fẹ́ fún 30 fẹ́ mi 10 so táwọn máa lọ kó sí kálọ̀ ti yẹn no mi láìkẹ́ má fi 10 yẹn lò mí mọ́ rárá mọ nǹkan tó máa ṣe. Ẹ má jẹ́ kó di òfò onílé òfò àlejò. Mẹ́wàá tí mo reserve sọ́dọ̀ mi torí pé ẹ mọ̀ pé ọ̀kan làwọn ó fẹ́ run fún governorship. Ó yé mi. Ó dẹ̀ lóun ní ìdí àwọn ọmọ bosses yẹn. We don't need ọmọ bosses. Cars la ní àwọn jeeps yẹn làwa need. Bọ̀rẹ́ ó yẹ kó jẹ́ kó wọ̀n sí àwa méjèèjì nǹkan tó ń bí direct lónìí o mọ̀ pálágídí ni ọ̀rẹ́ ojú ara wa la ṣe ń sọ ó yẹ kó jẹ́ kó wọ̀n sí kó dẹ̀ wọ̀n sí èmi náà tó bá ti wọ̀n sáwà méjèèjì á lè bínú. kí ló ṣe ń dúró ṣe nínú ilé. bọ̀wọ̀ gan fúnra ẹ̀ gan fọ́ ni ó wọlé ò lè kànlẹ̀kùn ṣé pé ò bàjẹ́. time tàwa yóò kì í ṣe time tí ẹ máa ń joke kí n tó lọ ó sọ fún mi pé 2 days ló fẹ́ lò mo dẹ̀ try pé kó wà nínú ilé fún 2 days 2 days yẹn ti pé today is 3rd day mo believe kó yẹ kó ti fi inú ilé yìí sílẹ̀ kó ti lọ what are you still waiting for. ṣé òun avoid ìdádúró àbó ń bẹ̀rù wọn àbí kò yé mi because èmi ti sọ pọ̀ sí pé máa lo 5 days níbi wọ́n dẹ̀ agree pẹ̀lú mi so I still have extra days tí mo ṣe máa lò. 5 days. Yes. You are joking. What do you mean? O lè lo 5 days kankan bí àjọ lágbèmọ̀ ìpẹ́fẹ́ lo 5 days mi in fact o tiẹ̀ lè lo 5 days kankan níbí. O ṣe máa lo 5 days. What do you mean pé mi lè lo 5 days ṣé òun jókì ni ṣé òun jókì ni wo ikọ́ tí mo wá ṣe ń ba ìgbọ̀nsẹ̀ mo ò tí ì rí ṣe so
I use the 5 days, ó dẹ̀ máa complete. Adu. Capital no. Adu. Mo ti ń sọ fún ẹ wo mo fi gbogbo nǹkan tó mí lára ẹ àti nǹkan tí ò mí torí bàbá ẹ tó ní kó lo 5 days síbí ẹ dáàdi ẹ yẹn mo forí wọn bẹ̀ àtòrí mọ́mì ẹ náà mo tún fi bẹ̀ jọ́ torí Ọlọ́run o lè lo 5 hours kódà o lè lo 5 minutes o lè lo 5 seconds kankan níbi. kí ló mean láti jọjọ ìyá. ó máa ń jókòó mo sọ nígbà for the past 3 days mo wà abandon mi sí ilé tí má jókòó báyìí wá jókòó sọ́tọ̀ tí wọ́n fẹ́ ṣe nǹkan tí má súnmọ́ ìwà gba ọ̀tọ̀ lọ gbà mí ìwà má ṣọ báyìí wá bọ́ta ókè igi lèmi tí mo jókòó àbí èmi tí mo avoid àwọn èèyàn láti jọjọ ẹ̀ ó bá àwọn ọkùnrin tó ń lé mi tí mo avoid wọn tí mo wò pé torí tiẹ̀ ó wá fi mí lẹ̀ ókè èmi ní kí tèmi wá gbé àbí ó fọ́ ní ìgbọ̀nsẹ̀ 5 days yẹn mo máa lò ó máa pé níbí báyìí ó lè máa pé. o lè lo any 5 hours or 5 minutes or 5 seconds. ó joke mo máa lo 5 days yẹn ó máa pé nínú ilé kí n tó kúrò níbí báyìí. ṣó ń díẹ̀ mi ni. Where are you? Every time tó bá ti wá síbí mama sọ pé ó yá mama try láti excuse me mama try láti sọ àwọn kankan tí kò yẹ kó sọ after one èmi ni boyfriend èmi lọkọ ṣe bí mi ló fẹ́ fẹ́ tí ká ṣe kọ́ta fẹ́ ṣe once and for all kàdé gbójú mẹ́. That's the more reason tó jẹ́ pé ó yẹ kó fi dúró ó mọ̀ pé gbogbo bóyá ń sọ̀rọ̀ ìkan ó lè lé mi dànù yes now because ó kàn ṣe bí ẹni pé nǹkan tó kàn wá after nìyẹn mo ṣáà ti ṣàlàyé nǹkan tó wà bẹ́ẹ̀ fún ẹ. wo ìbẹ̀rẹ̀ èmi lọ́kọ ẹ̀ èmi náà ni mo fẹ́ fẹ́ sílé èmi náà ni mo wà òkè pẹ̀lú ẹ̀ tí bá ṣe náà inú ilé mi náà ló máa padà wá so kó sí ìwọ kan bẹ́ẹ̀ náà you know I love you. Please stop this ìwọ náà ló máa fẹ́ mi sílé so kí ló dé tó ṣe wá ń kánjú ṣé o mọ̀ pé téèyàn bá kánjú lábẹ́ ìgbóná ó máa jóyàn lẹ́nu ni mi ò láìkẹ́ o. Where are you? I've been looking for you. Ó sọ fún mi pé ó wà tó wálé but I can't find you. You see FOLARIN kí ló ṣẹlẹ̀ náà why do you ṣe bẹ́ẹ̀ fún mi lójú everybody that was quite embarrassing o kò walk out on me and everybody will kí ló ṣẹlẹ̀. It's meant to be your day of joy mo dey fẹ́ surprise ẹ for good ni. ìbéèrè wo ló sọ̀rọ̀ báyìí tí ẹ bá fẹ́ ṣe nǹkan fún mi ó yẹ kó jẹ́ kí n mọ̀ ìgbà tó ti wá láàárọ̀ yìí tí mo ti rí ẹ tó sọ pé kájọ wọṣọ ni mo ti ń wò ó kí la fẹ́ ṣe yorùbá dẹ̀ ni wọn kì í fáyé lẹ́yìn olórí mo fẹ́ ṣe bédè fún mi ó wá padúró èrò bẹ́yẹn lé mi lórí for what bí mo ṣe wà yìí mo ò gbọ́ nínú ìwé ìtàn ni bí wọ́n ṣe bédè àbí mo ṣe bédè rí mi ìgbọ́ rí mo kàn mọ déètì mi ò fẹ́ bó ṣe pẹ̀lú ẹ̀mí and I don't like it. You were actually overwhelmed and I think you're still overwhelmed. But àwọn èèyàn tó wà nínú wọn ò mọ ọ̀pọ̀ tó ṣẹlẹ̀. Tó máa kàn lọ́bẹ̀ tó máa délé wọn different things ló máa sọ. So please we need to be prepared. Káyọ̀ ni máa ṣe nǹkan tó ń kó yẹn. Mi bí mo ṣe wà tí mi wà báyìí. Where are you? I've been looking for you. Ó sọ fún mi pé ó wà tó wálé but I can't find you. Bọ́lárin o ṣùdà mo jókòó mo wò pé kí ni nǹkan tí mo lè ṣe fún ẹ láti fi múnú ẹ dùn mo rò pé kí n ṣe nǹkan ìdùnnú nǹkan ayọ̀ nǹkan ìwúrí fún ẹ mo wá pé gbogbo àwọn èèyàn kí wọ́n lè darapọ̀ mọ́ mi láti yẹ ẹ sí mo wá ṣe gbogbo lẹ́yìn tán o dúpẹ́ lọ́wọ́ mi o sọ nǹkan kàkà tó máa fi dúpẹ́ o kàn walk out of everybody mi ò gbọ́dọ̀ parọ́ fún ẹ ó dùn mí o ó dùn mí gan ìfẹ́ kò jẹ́ nǹkan tó lágbára ni. ìrìn àjò má bínú kò kí ń ṣe pé nǹkan tó ṣe bóyá kò dùn mọ́ mi ó dùn mọ́ mi nù àmọ́ tí mo bá pẹ́ jù nínú họ́ọ̀lù níbẹ̀ yẹn mo lè faint bẹ́ẹ̀ ni mi ò tí ì rí crowd bẹ́ẹ̀ yẹn rí nínú football tá a bá ń wo lórí tẹlifíṣàn ni mo ti máa rí but kí mi gangan kí n wà ní mix àwọn èèyàn rí mi ò tí ì rí irú ẹ̀ rí má bínú kí ló wá ṣẹlẹ̀ ó tún gbé kéèkì wá bá mi lé.
ṣé ìgbà tó ṣáàdúró tó jẹ kéèkì èmi á ṣàgbé kéèkì tẹwà àbí òtún ní jẹ nínú kéèkì birthday ẹ ni. Kí ni gbogbo ilé ṣe tún ṣe ń bínú ni? Mo ṣe máa gba kéèkì náà. Kódà mo máa lọ mú ọ̀bẹ wá láti inú ilé sí tá a máa fi kí. Mo fẹ́ lọ mú ọ̀bẹ. Kéèkì mo máa gé bí mo ṣe sọ fún ẹ adé máa jẹ àmọ́ ìwọ ni ìfẹ́ mi ìwọ ni mo fẹ́ ìwọ gangan lẹni bí ọkàn mi ìwọ lẹni tọkàn mi yàn tó bá wá jẹ́ wípé bó o ṣe máa ń sọ tó máa ń claim ẹ wípé you love me nǹkan tèmi náà tí wọ́n á ń béèrè lọ́wọ́ ẹ̀ mo fẹ́ kó ṣe fún mi lénìí kémi náà fi sàmì ọjọ́ ìbí yìí gangan nǹkan ẹyọ kan tó lè ṣe tó máa dùn mọ́ mi nínú nìyẹn without that á jẹ́ wípé o ò nífẹ̀ẹ́ mi bó ṣe máa ń sọ. Where are you? I've been looking for you. Ó sọ fún mi pé ó wà tó wálé but I can't find you. You say you're sorry mi bọ̀ padà lẹ́yìn mi. Wọ́n ní igi tó dára kì í pẹ́ gbọ́. Yes sir, sir, a ti post gbogbo wọn sir, a ti post wọn wá sir, yes sir. Okay, no problem sir, no problem sir. Madam. Ẹ káàsán. Ẹ káàsán. Kí ni mo lè ṣe fún yín náà? Àwa la ní kéèsì mi báyìí tá a gbé bọ̀bọ̀ dáwọn tó pa àbúrò wa yẹn tó pa àwa la gbé kéèsì ẹ̀ wá síbí báyìí. Murder case yẹn? Bọ́lárin wá? Yes, yes. Okay. Ẹ̀gbọ́n mi ló wọ́n mi sẹ́yìn, wọ́n ní kó máa dé next week. Wọ́n ní pé kẹ́ máa release táwọn máa fi dé. Torí pé èmi gan support wọn. Ó gbọ́dọ̀ lọ sẹ́wọ̀n ni. Ó gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n ni. Torí ẹni tó wò sùtù tó pa àbúrò wa, ó gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ yẹn, ó gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n. Ó gbọ́dọ̀ lọ o, ó máa ṣẹ̀wọ̀n yẹn ni o. Madam, òfin ilé wa gan kò gbà kí èèyàn fi ọwọ́ ara ẹ̀ pa ẹnìkejì. Yes. Ká má ti wá sọ pé èèyàn tó mú idà tó fi pa ọmọnìkejì ẹ̀. Nídàkejì gan ìwé mímọ́ gan lòdì sí kí èèyàn fi idà pa ẹnìkejì nítorí pé ìwé mímọ́ sọ pé a ò fi idà pa ẹni tó bá fi idà pa ẹnìkejì ẹ̀. Ẹ fọkàn yín balẹ̀, àwọn ọlọ́pàá máa ṣe iṣẹ́ wa dójú àmì. Èmi náà mọ̀ pé máa ṣiṣẹ́ yín ṣùgbọ́n mo dẹ̀ túmọ̀ àwọn ọlọ́pàá Nàìjíríà wa yìí náà bó ṣe máa ń sọ nìyẹn tó bá yá jíjí bá ṣe wọlé sìn wọ́n máa da ẹjọ́ nù ni so mo dẹ̀ mọ̀ kọ́ tí mò ń sọ ó gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n ni ẹ tó bá ti pààyàn gbọ́dọ̀ pàwọn náà wá sí ọ̀sẹ̀ máa pa ni. Madam, ṣe ti rí ara ẹ̀yin tẹ́ máa ń ba àwọn ọlọ́pàá lójú jẹ́ nìyẹn. A dẹ̀ ní àwọn ọlọ́pàá dáadáa tí wọ́n ń ṣe iṣẹ́ wọn lójú méjèèjì tí wọ́n ń sin ìlú bàbá wọn. Ẹ má jẹ́ ká máa ro irú èrò tí ò dá bẹ́yẹn. Ẹ fi ọkàn balẹ̀, a máa ṣiṣẹ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́. Ẹ má release ẹ o, ẹ má release ẹ o, ẹ má release ẹ o. I've been looking for you. Ó sọ fún mi pé ó wà tó wálé but I can't find you. You say you're sorry padà lẹ́yìn mi. Wọ́n ní igi tó dára. Ogo ń wẹ̀ lọ inú ẹ̀ dẹ̀ ń dùn. Báwo sì pé nọ́mbà ẹ̀ títí tí o ti lọ fún tí wọ́n fi ló máa wà. Kí ni gbogbo èrè yẹn báyìí sì ni wọ́n máa gbé ọmọ tí yẹn fẹ́ pè é fún. Ọmọ tó fẹ́ pè é fún wa kàn sáré máa kàn gbé fún sẹ́ni rẹ̀ fi tó bá wù ẹ̀. Ẹni súnmọ́ ti báyìí wọ́n máa para. Ìbí yóò bá sọ pé tí yóò bá rí ìpínpín ní handful lọ́dún wọn sọ pé house wọn sọ pé down phone. Ẹnà ó ti kú náà, ó ń tẹ̀lé mú fún wájú àìgbọ́n mú pé charge ọmọ kò sí náà náà, wà ní ṣe báyìí, ó tẹ̀ ń lọ fà. Lọ́rọ̀ tó wà very important. Kí ọ̀bọ̀ yìí ti máa nẹ̀ wá. Ó sì fi àjẹ mi gan. Ṣé ká sọ́ọ̀sì ni? Ó wà very important o. Very very important. Táyé bá mi láyé nílò padà jọ. Bàbá ṣó fẹ́ take over pẹ̀lú from me ní àbíkẹ́.
àbí gba o ṣe máa jẹ́ òṣìṣẹ́ láti. Òun máa kí ṣe kí máa ṣọ́gbé mi ó máa nà ẹ́ náà fún un. ẹ̀jẹ̀ má jù lórí bẹ́ẹ̀kì mi ò ẹ̀jọ̀ o. wọ́n ń dẹ́wọ́ ní òwe níṣẹ́. ẹ̀jọ̀ o. Wọ́n máa ti mí lọ ilẹ̀ báyìí. Ìyá ẹ̀ mi lò òkè mi lọlẹ̀. Agbèjì tí mo ti fẹ́ kàn mú àti ìyá ẹ̀ mi lò òkè mi lọlẹ̀. Ọ̀bí ìyá ẹ̀dá ṣó mọ̀ mọ̀ eré máa jẹ gbà. Bọ́ọ̀ mi ló gbà. Bóyá lọ gbà ọ̀rẹ́ àbójú ti ń dùn yìí. Ò dábọ̀ mọ́. Stripe wọ̀ náà. Àwọn agiri. Eré máa jẹ gbà. Ẹnu tí ẹ̀gbọ́n ti wá wò lẹ́kọ̀ọ́ náà. Kò ní wá kí ni ṣó mọ̀ mọ̀ ni. Ṣé bẹ́ẹ̀ mi ni. Wọ́n tó ń wá lọ́ọ̀bù látẹ̀. Ee fọ́ọ̀k. Ìyá káwọ̀ kó tó fẹ́ ṣẹlẹ̀ báyìí sí. Mo lọ ti mú ìyàgbé wa. Wọ́n ń pariwo bébí. Ló tán o tú. Ìyá ẹ̀gbọ́n tó padà sọ fún ọmọ tó ṣẹlẹ̀ pé mi ní tàn ẹ̀ tí mo ń wá ẹ̀gbọ́n torí ọ̀rọ̀ Bọ́lárin wà ní. Lórí ibi tó wà ẹ̀ náà àwọn fámìlì tí wọ́n ní kéèsì gangan ó dà pé wọ́n ti pè é sí pé pẹ́pẹ́ sí o kán wá release ẹ̀ o kó máa lọ. Like wọ́n ti withdraw case. Honestly wọ́n withdraw case. Thank God, thank God. Nígbà àdúrà máa ń gbà. Àdúrà máa ń gbà gan-an. Lọ mú fọ́. Wọ́n tó wá ń ṣe mí problem kan ta níbẹ̀ tí mo yín wá ẹ̀kiri tí mo yín pe nọ́mbà ọ̀jọ́ pé tọ̀ mo wọ ẹni tó lè lọ síbẹ̀ lọ́la náà fún wọn ní station. Èmi dẹ̀ ń jí kò lẹ́kọ̀ọ́ lọ́la mo lọ Àbújá. Dáàdùn option mi iṣẹ́ ọlọ́ọ̀. So nǹkan tó máa gbé yé dáadáa ń sìn nǹkan tó ń sọ ni pé kí n lọ síbẹ̀ kí n lọ sign fún. God bless you. Ìyẹn ló wá take serious báyìí. Serious. Ṣé bọ́lá ìwé òkè ṣọ̀rẹ́ tèmi ni. Ó yẹn ń ṣe tí mo yẹn ń wá ẹ nìyẹn. Bó bá ṣe wà nígbà yẹn sì ṣá pé ni. Ìgbọ́dọ̀ wà yẹn gan kò ní máa ráwọn jẹ̀dí. Kò ní jẹ̀dí mu wọ́n máa lé ní kò ní jẹ̀dí mu wọ́n máa lé tó bẹ̀ ọmọ gbóra jẹ. Ṣé mi kọ́ńtàtì yá yẹn báyẹn lọ? Máa ṣe máa fẹ́ wọ. Sáyẹ́bì àjẹlé. Ìṣòro abẹ́ wọ̀ gbọ́ báyìí. Ó mọ̀ bí ìgbà wọn lọ wá. Orí ilé ìlú wa. Tí máa ti score sí kó mọ tó ń ṣe o bọ̀dá tó ń ranjú mọ́ mi lọ́ọ̀kan lápá bẹ́ẹ̀. Nǹkan ò ní sẹ́mi. Sórí ọ̀rọ̀ Bọ́lárin wáyé. Mo ti ṣèwádìí lórí rẹ̀. Ọmọ mi lánàá kó tó dòní. Ọmọ tí mo lè ṣe bẹ́ẹ̀ lọ́mọ tí mo lè ṣe. Agbẹ́rẹ́dá Fádémí agbẹ́yìn kùlé mọ iye tó wù sàǹpà náà mo rò lápá. Wo sọ̀rọ̀ ọmọ tá à ń sọ yìí eléré ọmọ ni o. Bẹ́ẹ̀ ni ó ti ní píhùn pẹ̀lú àwọn ẹgbẹ́ rẹ̀ lọ́hùn. Ó ní ìjọ́kíjọ́ tí ọkùnrin bá ti sóhun láṣọ ọjọ́ náà lòun ó kú. Ọjọ́ náà lòun ó jáde láyé. Ìdí nu tó fi kú sọ́dọ̀ Bọ́lárin wá àsìkò rẹ̀ ò tí ì pé o. Iṣẹ́ tí wọ́n wà bí ọ̀lẹ́lẹ́ bọ́ ọba dọ́dọ̀ ẹ̀gbọ́n wa sọ fẹ́ gbọ́n wa pé èmi ní kọ́ sọ fún wọn pé Bọ́lárin wà tí ń bẹ láti mọ́lé kí wọ́n fi lẹ́ o. Bẹ́ẹ̀ ni àfi kí wọ́n fi lẹ́ o nítorí ìyún ọmọ wọ́kọ̀ mẹsẹ̀ Elédùmarè ò ní já sàgbá kò ní. Sọ ti yọ báwọn. Ẹ̀gbọ́n mi irọ́ wọn ò lè fi sílẹ̀ ọdún ẹ̀ ló kú sí ẹ̀yẹ́ kí ìjọba dájọ́ fún wọn ṣé ti gbàbọ̀dẹ̀ fún wa ni ẹ̀gbọ́n mi ẹ̀ kí ṣe báyìí tẹ́lẹ̀ irọ́ o wọn ò lè fi sílẹ̀ o ó máa ṣẹ̀wọ̀n ni. Àríkẹ́. Bẹ́ẹ̀ ni màá ti dẹ́wọ̀n ni. Àríkẹ́ ṣé nǹkan ọmọ dà ọ́ láàmú ṣé nǹkan ọmọ sí ọ yóò rẹ́ kí ló gbójú dáná ṣé olókè mi lẹ́yìn ọ̀run ni mò ń bọ́ sọ̀rọ̀ òun fọwọ́ òun gbómi lẹ́nu wọ́n má ti láì fi rẹ o sórí tí ẹ̀gbọ́n wa bá kọ̀ tí wọn ò bá lọ rè tú lẹ́ẹ̀mí tó wà chai ajẹ́ ìsíwá kú kókó lórí ọgbẹ́yìn ni àfàìmọ̀ kọ́ mọ̀ jẹ́ pé àkú fún gbogbo ọkọ̀ àmọ́ kú bẹ́ẹ̀ ni àfikún wọn filẹ̀ o. ọbẹ̀ mi mà là ń sọ yìí. bẹ́ẹ̀ ni àfikún wọn filẹ̀ torí kọ́ mọ̀ lọ jẹ́ àkúfà fún àwa gangan nú ẹbí tiwa gangan. kò ní kọ́ èmi náà. èmi ò mọ̀ o àfikún ọba wọn sọ kún wọn filẹ̀ ni o. mi ò ní kúkú òjijì o mi ọmọ yóò yé mi mọ́ o ọmọ yóò yé mi mọ́ o kí ẹ ti gbàgbọ́dẹ̀ ọlọ́gbọ̀n ló wọ̀. ìwé àwọn bàbá mi kan wọ́n ní ọmọ tá à ń báwí tí ń warùn kì ó ṣe tá àti parun àfàìmọ̀ kọ́ ọmọ parun àbẹ́ẹ̀rí rí rẹ ò dá láì ọ̀kárẹ̀ jáde gùn wọ́n náà gùn tó gùn kíákíá jáde gùn ọba ti gùn tán ọkọ̀ sínú ike funfun kọ́ba kọ́ba. Where are you? I've been looking for you. Bàbá àbírí ìyá àbírí ẹ mà lẹ́ o
ẹ dákun èyí ti ṣe tẹ́ ń fìyà jà láìṣẹ̀. lọ́nà wo dáadé. ṣé ẹ ti gbàgbé pẹ́yìn méjèèjì yìí lẹ fọwọ́ ara yín pa ọmọ yìí. ọlọ́run ò ní jẹ́ kémi rógun tí máa fi fọwọ́ ara mi pamọ́ mi o. dáadé ẹ má sọ̀rọ̀ báyìí. ọkọ àfẹ́sọ́nà ẹ̀ ló pa ọmọ yẹn nítorí pọ́ọ̀dù ẹ̀ ló sùn mọ́jú. a dẹ̀ ti fi síbi tí irú àwọn ọ̀daràn bẹ́ẹ̀ yẹn ń gbé àti fi síbẹ̀. ọlọ́run ò ní jẹ́ kémi rógun tí máa fi fọwọ́ ara mi pamọ́ mi o. ìrẹ́ yín yóò tán gbàgbé ìpẹ́ ọ̀yá yín yóò tán ọwọ́ àṣekùn gbẹndu sọ́lọ́dẹ orí pẹ́ àṣeyìrí gbàgbé ǹjẹ́ yín gbàgbé pé mo sọ fún yín pé bọ́mọ yìí bá pógún ọdún kẹ́ ẹ gbé wá kí n ṣètùtù fún. ẹ sọ bẹ́ẹ̀. mo sọ bẹ́ẹ̀ ẹ dákun tí mo rí yín. dádì àti gbà yẹn kò dákú mọ́ èmi dẹ̀rù bíi pé ara ẹ̀ ti yá nǹkan tó fà á nìyẹn tá a fi gbé padà wá sọ́dọ̀ yẹn I believe pé ó ti gbádùn ni. ìyá àbìrín ṣé lóòótọ́ ni wọ́n sọ fún yín pé ká gbé ọmọ wá. wọ́n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò fún alára títí tó fi pógún ọdún yìí kò fún alára ìsọ̀lẹ̀ òjò. obìnrin yìí láti bí 20 ọdún sẹ́yìn kò sàárẹ̀ mọ́ ẹ̀ ń pe fádèké ẹ̀ ń pèsè lólè ẹ wá wọ̀ ọ̀run yànyànyàn bí ẹni tí ò ní jáde láyé mọ́ ẹ wò mí wò ẹ mọ̀ pé ẹni tí ń pè ìbírìn kò dákẹ́ ẹ lọ́mọ yín gbàgbọ́ ya kò gbàgbọ́ ya èmi tí mo ní ká ẹ gbọ́mọ yìí wá lẹ́yìn 20 ọdún mo mọ ohun tí mo rí ẹ̀yin mọ̀ pé lẹ́yìn 20 ọdún tí mo ní ká ẹ gbé wá làwọn ẹgbẹ́ rẹ̀ ṣe fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ ni mo ní ká ẹ gbé wá ká sì tutù fún ẹ wá ní kò dákú mọ́ kò tútù mọ́ ẹ wò mí ṣe é gbọ́dọ̀ ẹ lọ tú ọmọ òun lẹ o ẹ má fìyà jẹ aláìṣẹ̀ o. bàbá ẹ jọ títorí Ọlọ́run kán tún ta nílẹ̀. ọmọ. wọn ò lè túlẹ̀ o ibi tó máa wà nìyẹn òun ló bọ́ ọmọ yẹn sùn pa ẹ lè ní kán túlẹ̀ torí kí ni èmi ò lè gbà kán túlẹ̀ o tún kí ni lẹ̀. ìyá mi kò lè yé yín ihun tí mò ń sọ ó yé mi tí mo jókòó yìí ó sì yá àwọn méjèèjì tí wọ́n ń wò mí lọ́kàn yìí. dádì ẹ ṣé ẹ kú ìgbà gbogbo wa lágbára Ọlọ́run ẹ pẹ́ fún àjùbá ìlọ ní ṣubú dànù àgbáyándẹ dálẹ̀ gbogbo nǹkan tẹ́ sọ ló yé wa in fact ibi tẹ́ sọ dé ó yé wa jù bẹ́ẹ̀ èmi á ṣe ọ̀gọ́lọ́pàá. Where are you? I've been looking for you. Ó sọ fún mi pé òun àtọwálé but I can't find you. You say you're restoring me, but padà lẹ́yìn mi. Madam, the last time tẹ wá sọ́fíìsì wa ẹni ká make sure pé a rán ọ̀daràn yẹn lẹ́wọ̀n ẹ bá wa rán lẹ́wọ̀n nǹkan tẹ̀ ń pariwo ẹ̀yin náà ẹ wo evidence tí ó wá wà níwájú wa ń sìn medical report ń sọ fún wa pé kì í ṣe ọ̀daràn yẹn ló pa arábìnrin yẹn imagine ẹ̀yin náà dẹ̀ tún sọ pé ẹ tún ti ní àwọn ẹ̀rí kan tí ẹ gbọ́ pé kì í ṣe òun ló pa torí ẹ̀ la ṣe ní kí ẹ lọ mú relative àbọ̀ rẹ̀ wá kí wọ́n lè release ẹ̀ kó máa lọ imagine in fact. ẹ wò ó ṣẹjọ́ mi nu ẹ wò ìtara bíi amọ̀lúkọ̀ lára mi ọmọ yẹn kéré ju kókàn sọ èmi ẹ̀ so òun ló jẹ́ dára mi ṣe gbòdì àdẹ̀sí gbóríṣiríṣi lọ́tún ló sì pé òun kọ́ ló pa. ẹ wo ọgá ọlọ́pàá ẹ má bínú dúró lọ a ní láti máa gbọ̀wọ̀ yí bẹ́ẹ̀ nígbà bọ́ọ̀tì ṣe understand ẹ ti verify pé òun kọ́ ló pa the way tẹ ṣe ń pè mí gan ní ọ̀rẹ́ ọ̀daràn yìí gan I don't like it ó ń jẹ́ kí inú mi máa bàjẹ́ èso ẹ má jẹ́ ká fi àjà láìṣe bẹ́ẹ̀ bí tẹ̀ tí mọ́ yẹn ó láwọn sẹ̀mọ́ àárọ̀ kọ̀ọ̀kan tó máa dán jẹ kò rí jẹ́ ó ń lóun bó ṣe máa rú ú sí ẹ jẹ́ kó release ẹ̀ fún wa ká máa lọ. In fact Sergeant Rose. Yes sir. Sergeant Rose ṣebí o mọ ọ̀daràn murder case. Yes. You know him very well. Very sir. Ẹ máa release ẹ fún ọ̀rẹ́ yìí so àwọn méjèèjì á tẹ̀lé ẹ̀ sí. Okay sir. Let them feed the baby and release him to
You can go now. Èmi ni màá sign. Lè sign ẹni tó máa sign. Èmi ni màá sign, ọ̀rẹ́ mi ni now. Ṣé obìnrin ò kí ń sign ni? Ọkùnrin ló máa sign. Àgbàlagbà ẹ ṣé gan sir. Thank you so much sir. Are you joking or what? Where are you? I've been looking for you. Ó sọ fún mi pé ó wà tó wálé, but I can't find you. Àbọ̀dé ibi tẹ́ ti wá, congratulations yo. Ẹ̀dẹ̀kú náwó ẹ̀kú honeymoon, gbogbo ẹ ṣe gbogbo fàájì yín la rí post ẹ̀. Bó tẹ̀ jẹ́ pé àmọ́ bó ṣe lọ ń bẹ̀. Àmọ́ honeymoon tí yín lẹ ṣe yẹn o. Ẹ máa ṣe honeymoon tí wá fún wa ń bí báyìí. Ó máa gbé wa jáde tó máa gbé wa jáyé gidi gan ni mo sọ o. Ọ̀rọ̀ dùn bó ṣe ń dùn jọ nítorí Ọlọ́run ṣé ò ṣe pé bẹ́ẹ̀ ṣe jọ wà tẹ́lẹ̀ kẹ́ tó má rí lẹ tún ṣe jọ wà báyìí. Àbí ọ̀rẹ́ ó yẹ ká béèrè lọ́wọ́ ẹ̀ o. Wọ́n ṣáà ti lọ for 2 months now, all in the name of honeymoon. Ó yẹ kọ́ lẹ̀ ti máa gbé nǹkan sí nǹkan. Òótọ́ ọ̀rọ̀ lákòókò ń bẹ sọ rẹ̀ àbí ẹ̀ tí máa fi nǹkan fọ nǹkan ni kẹ́ máa gbé nǹkan sí nǹkan. Àbí o. Well, mo ní kí n wá síbẹ̀ kí n wá surprise yẹn ní ṣá. Guess what? Kí ni wọ́n ti lè guess tẹ̀lé ṣé orí ẹ gbé wèé ni? Well, I'm 2 months pregnant. You don't need to. Like seriously? Wow. I'm not joking o. Kí ló ṣe àwọn ilé ìbáyìí? Mo ò joke. Wow! Congratulations Hey, my love. I'm happy for you. Hey, ibi tá fẹ́ gbé obì sí. Àbí? Wow. But you can't believe that. Bọ́lárin wà bá a dùn. Irọ́ ni. Mo miss you. Ó gbọ́ ẹ̀ jìgìjìgì. Wo ó kanlẹ̀. Ó wọ gbogbo kọ́nà. Kí ni burúkú wà lábẹ́ ọmọ? Yé! Ọlọ́run elégbé wa rẹ̀ o. Ṣé mo ń gbà sára? Ìgbà tí mi ìgbà tẹ́lẹ̀ gan, mo ṣáà ti gba nǹkan mi báyìí. Àdébò tí miss ti pẹ́ nìyẹn. Ajé. Ó ṣe ní kójú ẹ̀ fresh yàtọ̀. Ó ṣe ọmọ mi tó fún star yẹn. Bend down Celeste. A tún máa ṣe 69. Wow, 360 ńkọ́. Kò sí ìtàn ṣe. Ọmọ yọ̀dí ẹ̀ sẹ́yìn àrá fẹ́ tán, yọ̀dí ẹ̀ òjò fẹ́ rọ̀. Ẹyin ló kọ́ màdá. Wow, well ẹ̀yin ẹ̀ tẹ̀ kọ́ o. Ó sì máa ṣe honeymoon tí wá fún wa nígbà yìí, ó máa gbé ajáde o, tó máa gbé aṣáyé gidi gan ni. Yes, of course. Nǹkan tẹ̀mí fẹ́ nìyẹn o. Mo ní bèrè jáde pa. Kí ni? Because ẹ kó mo check time látàrọ. Mi náà ṣàwò kí ló ṣẹlẹ̀. Because I don't know that. Àti nẹ́ta. Lórí oyún oṣù mélòó? Láàbò Bíbí ò bá. Ẹ wo, ó ní olùkọ́ tó máa ń disturb mi. Mi ò wá òkè dáadáa. Ṣé o ṣe pé tí ń ṣe kinní ẹ̀ kọjá yìí? Rárá o. Àti nẹ́ta ní oyún oṣù méjì mi ò gbọ́ rí o. Bóyá kò dẹ̀ lọ ṣẹ́ẹ̀kì ìzì tó wà sálẹ̀ o, tó máa wà níkùn ló máa lọ ṣẹ́ẹ̀kì o. Mi ò ṣú ọ̀. Ẹ ṣáà jẹ́ kí n lọ. Ẹ jẹ́ kí n lọ. Ó dáa. Bá a ti ẹ̀ lóyún ṣe bẹ́ẹ̀ mọ̀ wá ṣáà máa lọ bímọ. Ẹ wá máa lọ. Mo yọ̀ǹda yín. Ó yá ẹ ká ìwé ara yín máa lọ. Ó yá. Torí traffic yẹn bẹ́ẹ̀. Ẹ máa lọ. I'm looking for you. Ó sọ fún mi pé ó wà tó wálé, but I can't find you. You say you're restoring me, but ó padà lẹ́yìn mi. Wọ́n ní igi tó dára kì í gbárígbó. Ọba dúró tì mí o. Ọba dúró tì mí o. Where are you? I've been looking for you. Where have you been? Ó sọ fún mi pé